Sheikh Gumi fi ìkìlọ̀ ńlá ránṣẹ́ sí Sunday Igboho Òòṣà owó baba Dami wípé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ o bẹ́ẹ̀ sì ni kó lọ tọwọ́ ọmọ ẹ̀ bá sọ pé torí pé. ẹ̀yin ènìyàn wa mo kí wa nílé lóko níbikíbi tá a bá wà wọ́n ló ń bọ̀ àwọn náà dẹ́ẹ̀dẹ́ eléyìí tó wà ń lẹ̀ àmójútó ni Sheikh Gumi ń dúnmọ̀ ooru mọ̀ olóyè Sunday Igboho ẹ̀yin èèyàn ẹ wá nǹkan fìdílé o kẹ́ wá gbọ́ gbogbo ẹ̀ bó ṣe lọ lórí ìṣẹ̀ tó ṣẹlẹ̀ láìpẹ́ tí ń gbà táwọn ọmọ olóyè tó ń mú àwọn kan ní sáàdì Ìdó Ìsìn àbí sáàdì ní sáàdì Oǹdó Èkìtì lọ́hùn yẹn nílé tó jà rànyàn láìpẹ́ yìí òun ní Sheikh Gumi ló emphasize lé lórí gbogbo bọ́n ṣe jí àwọn ọmọ kó lọ́yọ̀ọ́ ṣe wọ́n sọ̀rọ̀ o ẹ wá farabalẹ̀ ẹ ti wo fọ́nrán kan àwọn Fúlàní tán ti mú ní sáàdì Ìbàràpá lọ́hùn ẹ gbọ́n tó ń wí lẹ́nu wọn confess gbogbo ẹ̀ ni mo fẹ́ kó papọ̀ fún yín ẹ̀yin olólùfẹ́ mi láti wò ẹ jọ̀ọ́ mo bẹ̀ orí ìkúnlẹ̀ mo wà orí ìdọ̀bálẹ̀ mo wà ẹ bá wa share ètò yìí ẹ jẹ́ kó lọ ẹ bá mi share lógúnlógún ẹ bá mi share lọ́gbọ̀nlọ́gbọ̀n mo ti sọ fún yín pé díẹ̀ ló kù ọ̀sẹ̀ kan ti lọ nínú ọ̀sẹ̀ tó ń fún wa láti wá gba láptọ̀pù wa padà lágbára Ọlọ́run dídùn lọ́sàn àṣù tó bá jẹ́ orí láptọ̀pù ní sẹ́ a máa project a play a ṣe bó ṣe wù wá a máa play and stop ni ṣùgbọ́n ẹ jẹ́ ká máa ṣe lóní ṣókí bẹ́lẹ̀ nítorí pé ṣókí báyìí náà ni ọbẹ̀ oge Sheikh Gumi lórí láyà ọ̀gá àwọn agbésùmọ̀mí ọ̀gá àwọn terrorist Nàìjíríà ó ń lérí mọ́ olóyè Ìgbòho ti wà àṣejù yìí pọ̀ jù ta ló gúnyán fún ẹ tó ní tọ̀bẹ̀ òṣòro ta lẹni náà ìwọ Gumi ó ń lérí mọ́ olóyè nǹkan tó tẹ̀ múnú wa dùn wípé bàbá Tinubu wà lẹ́yìn olóyè Ìgbòho digbí àwọn Nàìjíríà pólíìsì wọ́n jọ ń kọ́ orin pẹ̀lú olóyè ni àwọn tó múnú wa dùn ṣe rí pé sùúrù dáa gbogbo àwọn tó ń pariwo ó lọ́jọ́ yẹn APC ṣe rí àwọn kí náà ti ń pè àwọn advantage tó wà ń bẹ̀ ṣe rí tó bá jẹ́ pé olóyè ò dá ọgbọ́n bí eléyìí bàbá wa Olúbàdàn kábíyèsí o mo kí yín àti bàbá wa Onírìṣà àti gbogbo àwọn aládé tó kù tẹ́ fún olóyè ní ọgbọ́n yìí pé ọmọdé yìí ṣe báyìí olóyè dẹ̀ mú lò tó bá lọ jẹ́ pé olóyè ò ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ènìyàn. Sheikh Gumi fi ìkìlọ̀ ńlá ránṣẹ́ sí Sunday Igboho Òòṣà owó baba Dami wípé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ o bẹ́ẹ̀ sì ni kó lọ tọwọ́ ọmọ ẹ̀ bá sọ pé torí pé kí ni gàlégàlé rẹ̀ lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ti fẹ́ máa légbà kan jọ̀rin lọ o ẹ̀yin èèyàn ó ní kó má lọ dá ogun abẹ́lé kó má lọ dá a sílẹ̀ o ogun ẹlẹ́yàmẹ̀yà ìyún ethnic war pé torí àwọn ìgbésẹ̀ tí Sunday Igboho Òòṣà ń gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé yóò dá họ́wùhọ́wù lẹ̀ o kí Sunday Igboho Òòṣà kó tètè lọ tọwọ́ ọmọ rẹ̀ bọ́ sọ o ẹ̀yin èèyàn mo ti gbóhùn tẹ mọ́ jẹ́dé ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí o ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹtún wá fetí gbéyàwó ọ̀rọ̀ tẹ́ ò bá gbàgbé ẹ mọ̀ pé gbogbo apáta la mọ Gumi Sheikh Gumi tó jẹ́ pé òun ni agbẹnusọ fáwọn afẹ̀míṣòfò alárinà láàrin ìjọba àtàwọn afẹ̀míṣòfò ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán láti rí tó jẹ́ pé Gumi ló máa ń ṣe alárinà láàrin wọn tó jẹ́ pé yóò bá wọn pẹ̀tù sọ́kàn àwọn afẹ̀míṣòfò tí wọ́n jọ máa ń ṣe díìlì tó jọ ń ṣe láàrin ara wọn. àmọ́ ó jẹ́ ohun tó yani lẹ́nu wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí la rí olóyè májàsọ́lá Sunday Igboho Òòṣà tí wọ́n kán lugbó tí wọ́n kán lùgbẹ́ tí wọ́n lé àwọn afẹ̀míṣòfò wọ́n lé wọn wọ́n sáré kàbàkàbà kí wọ́n ló dé nítorí Ọlọ́run tó jẹ́ pé lẹ́yìn ìgbà tá a ti rí Sunday Igboho Òòṣà tí wọ́n ti bọ́ sójú iṣẹ́ lóní sàn-án kódà àrífọ́nrán kan láìpẹ́ yìí wọ́n ta àbọ̀ ba ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ ìrú ẹkùn tí wọ́n jọ wọnú igbó lọ ọta àbọ̀ yẹn ò wọlé ságọ́ ara alàgbà yẹn mo mọ̀ pé wọ́n pátá náà lẹ́ ti rí fọ́nrán yẹn kí wọ́n ló dé torí Ọlọ́run tó jẹ́ pé ibi tí a ti ń gbàdúrà pé Sunday Igboho Òòṣà ń ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ dáadáa wọ́n ṣe gbá wọ́n ṣàwo ni Gumi tí wọ́n lọ ń jáde nírú àkókò báyìí pé kí Sunday Igboho Òòṣà kó tọwọ́ ọmọ rẹ̀ bọ́ sọ kó má lọ dá ìjà abẹ́lé kó má lọ dá a sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní tí ò bá gbàgbé pé Sunday Igboho Òòṣà owó baba Dami lẹ́nu ọjọ́ mẹ́ta tó ń kán lugbó páwọn àtàwọn afẹ̀míṣòfò kan tí wọ́n pàdé ara wọn nugbó pé wọ́n jọ wọ̀ yá àjà wọ́n jọ gbéná wojú ara wọn àwọn Yorùbá bọ̀ wọ́n ní tí sọ́nsọ́ méjì bá fojú kanra wọn ìkan wọ́n tẹ̀ fún kan o ó dàbí ẹni pé àwọn afẹ̀míṣòfò yẹn wọ́n ti ń fìlẹ̀ ẹ̀ pé akọgun kan ti yọjú sáwọn o
pé Sunday Igboho Òòṣà kan jànàjànà ti dé bá wọn àbí kí wọ́n ló fà á nítorí Ọlọ́run ẹ̀yin èèyàn tó fi jẹ́ pé irú àkókò báyìí ni Sheikh Gumi wá ń jáde. àwọn ọmọ tí wọ́n jí gbé látijọ́ yìí lórí local government area nípínlẹ̀ Ọ̀yọ́ Sheikh Gumi ò jáde láti wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ yẹn o. ó ṣe wá jẹ́ ìgbà tí Sunday Igboho Òòṣà kan lùgbó tó kan lùgbẹ́ tó ń finá mọ́ wọn ìgbà yẹn ló wá ń jáde tó bẹ̀ sí ń kì í lọ pé kí Sunday Igboho Òòṣà kó lọ tọwọ́ ọmọ ara ẹ̀ kó lọ tì í bọ́ ṣọ́ o. ẹ̀yin èèyàn ẹ bá ń comment kan bá mi like kẹsì máa bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. wọ́n ní láìpẹ́ yìí tí Sunday Igboho Òòṣà wọnú gbó lọ pọ́wọ́ rẹ̀ tẹ àwọn afẹ̀míṣòfò kan kó sì arrest wọn kó ti lọ yọ̀ǹda wọn lé àwọn àjọ DSS ó ti lọ yọ̀ǹda àwọn tó mú nínú igbó ó ti lọ submit wọn fáwọn àjọ DSS. ó ṣe wá jẹ́ pé àwọn tó tún wá kù báyìí tó yẹ pé Sunday Igboho Òòṣà ti fẹ́ léegbọn dànù tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ní Sheikh Gumi wá ń jáde sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ darapọ̀ lábala àríwúsí kí a bá ń comment kí a bá mi like kẹsì mọ́ bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. kí ni nǹkan tẹ́yìn rí sí ọ̀rọ̀ tí Sheikh Gumi sọ yìí àti gbésẹ̀ tí Sunday Igboho Òòṣà ti gbé so far so good lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí. ẹ jẹ́ darapọ̀ lábala àríwúsí kí a bá ń comment kí a bá mi like kẹsì mọ́ bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. ẹ má bá ń bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ní kí a bá mi bó káàkiri tààràtààrà kó kálé kókó dẹ́sẹ̀ kúkú kó ka ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. àárín jù báyìí lọ lórí ètò àwọn afọyín sáà yìí bí wọ́n tún ṣe lọ lórí ọ̀rọ̀ ìgbẹ́ pátánà lẹ́la àǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn. ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú. wọ́n ní pé ká lọ gbé yàn. ta ló ní kó lọ tẹ lọ gbé yàn. ìdírí bàbá yẹn bàbá gíga yẹn. ok so báwo ni ẹ ṣe tẹ ṣe wá rí ọmọ wọn gbé. èmi ọlọ́ọ̀bá mi láti lọ́rùn gbà ó ti tẹ̀lé mi ká ó ti ju oṣù kan lọ tó ti ń pé káwá gbẹ̀ ni ọkàn mi sáǹjì àmọ́ sọ fún mi pé kíní yìí ṣé èmi ń bẹ̀rù èmi ò ṣe kíní yìí mi ò ìran mi ò jalè rí èmi ń bẹ̀rù kádà lèmi ń sẹ̀ nǹkan tọ́lọ́run bá fún mi jẹ máa ṣe bùkátà mi o. ó sà lọ lọ́nà àwọn tó bá wá padà yóò tó bí nǹkan kódà tó bá pè mí gan ìní gbé kọ́ọ̀lù nígbà tí ó wá sọ mi ní pákí wa ó béèrè lọ́dọ̀ àwọn alága ó wá ní pé Mohammed nǹkan ó wá ní pé ó ti gbèrò jáde nígbà tí mo dé mo wá bá ó wá sọ fún mi pé ó yá bóò ni mo ní bẹ́ẹ̀ mo ní fóònù mi ti sọnù tẹ́lẹ̀ ni àwa jọ kọjá ó wá ní pé ó yá ó ti yá ọ̀ká lọ èmi ní mi ń lówó lọ́wọ́ èmi ń bẹ̀rù o ló fi ní pé káwá lọ òun lówó lọ́wọ́ tó nǹkan tó lọ́n bá sì kọ́kọ́ lè yà. wọ́n ní ìwọ ló ní àwọn ìbọn tí wọ́n fi ṣe ta ló ní ìbọn. eléyìí ló ní ìbọn. òun ló ní ìbọn. Sunday. báwo kí ni ipa wo ni wọ́n kó nínú iṣẹ́ tẹ́ ṣe yìí. iṣẹ́ tá a ṣe eléyìí ló ṣe eléyìí ló pè wá eléyìí kódà èmi ọmọ sí tẹ́lẹ̀ ó rán yẹn ní ká wá bá mi àbà eléyìí. ibo ló ti wá bá ẹ. ní abúlé. abúlé ń bo. abúlé Ajíyọ. ìlú wo nìyẹn. ìlú Màyà. òun ló ra ìyàn lọ́wọ́ bá mi àbà. iṣẹ́ wo ni wọ́n ń ṣe. iṣẹ́ mò ń dà màálù alágbàdà. Sunday. Ìdòwú. àwọn ní ìwọ ni o kó àwọn ìbọn tí wọ́n fi ṣiṣẹ́ iṣẹ́ láabi ibo ló ti rí ìbọn. ojú dúdú ló kó bá mi torí bí ò bá ṣe ojú dúdú ìbá ti rìpọ́ọ̀tù bọ̀bọ́ yìí ti pẹ́ torí ó ti pẹ́ tó ti ń bá mi sọ̀rọ̀ mò ń sọ fún pé mi ò dé mọ́ bí ò níbọn. ó fún mi ní owó pé kí n bá òun ra ọta bọ̀ mi ò ra ọta yẹn ìbọn yẹn ti bàjẹ́ ó ti wà nínú ilé ti pẹ́ bùrá mi ló ní ìbọn yẹn ó ti bàjẹ́ tó ti wà nínú ilé ti pẹ́. bọ̀ ìgbà tó sáà ń dààmú mi ò mọ̀ pé wọ́n lè gbé kòròfò ọ̀bọ̀n pé àwọn fẹ́ fi lọ síbẹ̀ yẹn mo rò pé yóò máa respect pé bóyá kí n bá òun ra ọta bọ̀ ìgbà èmi ṣàgbébọn yẹn fún un tán èmi jáde kúrò lé pé tó bá wálé kó má padà bá mi ò mọ̀ pé wọ́n lè fi kòròfò ọ̀bọ̀n kan lọ pé ojú dúdú òun ló kó bá mi òun ló gbé mi àìkàwé àìmọ̀ dáhùn kan mọ̀ òun ló sún mi débi tí mo wà. ohun tí wọ́n á fojú wa rí ikun mú ọ̀tún á bọ́ sí tòsí ẹ jẹ́ ká mẹ́nu kúrò mẹ́ pé olóṣèlú ni ìjẹ́ mọ̀ pé àwọn fídíò ṣì ń la àwọn ọmọ ẹba Gani Adams sì ń jáde lọ́tún lọ́sì ẹ rí mi ò fẹ́ máa ẹ wo ìkan wà sí mo rí ibi tó ń ṣe mí tó dà pé kí n gbé fídíò ẹni kí n ti post ẹ kí n sọ̀rọ̀ lé lórí kí n post ẹ. àníkàjẹ́ ìkúrú kó tán lábọ́ wọ́n gbọ́n ẹ̀ sáwo ni àwọn àgbàyà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá tá ń wò yìí àgbàyà rádaràda ni wọ́n jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn akókó má kú
amọ̀nà ọ̀run máa lọ òun ọ̀pọ̀lọpọ̀ wọn. Àwọn tá à ń wí àgbàlagbà ni wọn o, àwọn tó yẹ kó máa pẹ̀tù sọ̀rọ̀ tó wà ńlẹ̀ kò sí ìlàkàyè yẹn lórí wọn. Àwa ọmọ kéékèèké la ní èrò yẹn lọ́kàn láti pé kò lè máa lọ bó ṣe ń lọ yìí o, kò lè máa lọ bí lè ṣe ń lọ yìí. Àwa ni irú nǹkan bí lè wá sí lọ́kàn. Wọ́n ń fi iná mọ́ mi. Sheikh Gumi ọ̀gá àwọn agbésùnmọ̀mí òun ló ń lérí mọ́ ọmọ yín olóyè Ìgbòho yẹn. Mo rò pé inú yá máa dùn torí nǹkan tẹ́ ń fẹ́ nìyẹn. Àwọn àgbà kó bàjẹ́, ìbá àwọn àgbà kó má bàjẹ́ ló yẹ ká ní, òun ló yẹ ká máa pè ń pé ẹ ṣe o ẹgbẹ́ kó má bàjẹ́. Àwọn kó bàjẹ́ ni àwọn àgbà, ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà tá a ní nílẹ̀ Yorùbá. Mo gbọ́ nǹkan tí ẹnìkan sọ, ó ní lẹ́yìn tóun bá fẹ́ wá again kọ́nà kó má dáhùn sílẹ̀ Yorùbá. Ó bà mí nínú jẹ́. Ẹ wo bá ṣe ń ṣe síra wa. Sheikh Gumi lórí láyà ó ń lérí pé kí olóyè Ìgbòho kó ṣọ́ra kó má lọ dá ogun abẹ́lé sílẹ̀. Èyí tó wà tẹ́ ń pa wá kiri òjò ogun abẹ́lé lọ, èyí tẹ́ ń ṣe kiri pẹ̀lú àwọn ọmọ yín tẹ́ ń pa àwọn èèyàn káàkiri nínú Nàìjíríà kò tó. Gumi, don't ever in your life make this statement again. Mi ò lè máa fi òyìnbó máa bá ẹ ṣépè, máa gbé ẹ ṣépè nítorí YouTube policy. If not so, kì í sí òyìnbó á fi gbá ẹ lórí, orí ẹ á pé. Agbésùnmọ̀mí àti Saudi Arabia náà ti dá padà sí Nàìjíríà o. Àwọn Saudi Arabia wọn ò mọ gbogbo iṣẹ́ ọwọ́ ẹ̀. Wọ́n mọ̀ pé òun lọ̀gá àwọn agbésùnmọ̀mí òun náà ṣe fi sọ̀kù sílé tó yẹ kí ìjọba Nàìjíríà ra mú. Inú prison ló yẹ kó ti máa sọ àwọn, ló yẹ kó rí ẹ̀ ti máa pín sí correctional center. Àti ìgbà náà ó yẹ kó ọpọlọ ẹ̀ ti pé. Àwọn ìjọba Nàìjíríà wọn fojú fo ọ̀rọ̀ ẹ̀. Òun ló ju ọ̀rọ̀, òun lá máa ju òkú ọ̀rọ̀ síta ní gbogbo ìgbà lá máa ju òkú ọ̀rọ̀ síta. Àwa ọmọ Yorùbá wà mí digbí tá wà lẹ́yìn olóyè Ìgbòho. Àwọn àjẹ́ ayé, àwọn àjẹ́ ọ̀run, àwọn arúgbó amákanlẹ̀, gbogbo àwọn òòṣà pátá ló rọ̀gbàdì olóyè. Kì í ṣe ènìyàn là ń sàn. Ẹni tó bá forí sọ àpáta ikú, ó rí kú he nìyẹn. Ikú pa ẹ́. Ẹ̀yin ènìyàn mi, mo kí wa, mo bẹ̀ yín. Ẹ má gbàgbé láti bá wa share fọ́nrán yìí. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín náà ní Akárámágbó TV show ẹyẹ méjì òkè ń jàṣà, ó ṣèwọ̀lẹ̀ṣà káfàtà.